Àkànjí. Ọ̀rẹ́ mi. Àkànjí ọ̀rẹ́ mi. Ó tó jọ mẹ́ta. Ṣé o sí ọ̀rẹ́? Bó ní sẹ́? Wo adúgbò gẹ́gẹ́ bí gbogbo wọn bẹ. Àkọsílẹ̀ yìí kò ní gbé a lọ. Àmín àti wo kọ̀kọ́jà àfárá. Mo ń bọ̀ látọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan mẹ́ẹ̀ máa ní pé kí n yà lọ Àkànjí aṣíwájú o. Ó ṣe ń darí o kó àbẹ̀wò. Bó wà ní o ti gbọ́? Pé kí ni? Ọba sọjọ́ ìbí lónìí. Ọba ẹ̀wò. Ọba sọjọ́ ìbí lónìí Ọba Orin. Ọba Orin ni sọjọ́ ìbí lónìí. Saheed Osupa. Onílọ́wọ́ bí rẹ̀ tó lọ́mọ ni. Ó lóye ṣe báyìí. Ọdún jíjà. Ìwò pàjá ní gbọ́ báyìí o. Àjàní ni máa gbọ́. Èmi náà Àjàní ni máa gbọ́. Àjàní sì gbọ́dọ̀ gbọ́ sí kó ṣeré fún. Bí sí máa forí eré ti àwọn olóyè. Òótọ́ ni o. Mo jẹ́rìí rẹ̀ mo jẹ́rìí rẹ̀ yà lọ kàn sí létí lé yóò wà ní oya 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 jaja amaja torí àkókò dúró lẹ́yìn. Ilé wa yìí tóbi tó. Saheed Osupa ọgbọ́n. Sọ òun mọ bó ṣe bí wàá sí tóbi tó ká tó rí erin á dùn ún gbò. Olùdẹ náà. Kábẹ̀gbà èèyàn ńlá. Bájà nílé. Àgbàdo wọn bá ní. Abalé ni kókó. Abalé ni. Aṣíwájú rèé ọkùnrin mẹ́ta tó pè léèyàn kan ṣoṣo ọ̀gbẹ́ òwúlẹ̀ kó tó san obìnrin lóore ọmọ olùgbé ewu mo mọ̀ kí ọmọ màá kíra mi ọkùnrin wà wà ń wówó. Ẹ ṣe wa ẹ jẹ́ mọ́lé ń bá yín gbẹ́ mọ́ á. Kí ló dé? Ní kókó tá a bá wá. Tí ò dé. Ó yà mí lẹ́nu. Aṣíwájú ọ̀gbọ́n sí pé kí n kó sọ pé wọn náà ní máa gbọ́ sí. Ọba Orin sọjọ́ ìbí lónìí. Ọba Orin lẹ́wà. Ọba Orin lẹ́wà yàrá Osupa. ẹ̀yìn séèyàn dáadáa. Àní wọn ò mọ̀ òun ló wá ké sí mi lé. Òní lọ́jọ́ ìbí rẹ̀. Tí kì í parọ́ fún ọ. Wọ́n á fẹ́ jẹ́ kó bá ìbò sì máa ń ti àwọn olówó ńláńlá àwọn èèyàn pátápátá. Yóò kò ní Osupa kò gbọdọ̀ mọ́ kì. Ó tún ti yá lónìí àgbẹ̀ máa gbóhùn mi ròkò àlùkò máa gbóhùn mi rọ̀ṣà. Èmi Àjàní ni máa fèwì yí kéèyàn pàtàkì. Ọ̀rí iṣẹ́ mi lórin owó mi lè dé orí iyán ò pa mi láyà mo lè jẹ òkè ò pa mi láyà mo lè gùn tó bá ti jẹ́ ká ṣeré Ìjálá èmi lélẹ́dùmarè fi hàn o ọmọ aláyọ̀ dẹ Òṣùpá lẹ́ni ń máa kì í báwọn ọ̀rí olórin pọ̀ nílẹ̀ yìí olórin gbọ́ nílẹ̀ yóò ṣùgbọ́n olórin tí ń kọrin bíi Saheed ìyá ò tí ì rí orin tó mọ́gbọ́n dání tí gbogbo àwọn èèyàn ń kẹ́kọ̀ọ́ ń bẹ̀. Òṣùpá ẹkú ọdún lónìí ẹ ṣe tẹ̀mí sí i Elédùmarè ò ní jẹ́ ẹkú máa lójú o ìkònà burúkú oníkóyin ẹ̀ ní kòkònà ayé ò ní jalè kápẹ́yìn ni ọ̀nà gbogbo èyí tẹ́ ń gbà rówó Elédùmarè ò ní jó tán ìràwọ̀ yín ti ń tàn yí Elédùmarè ò ní jí ó wọ́ọ̀kù bàbá ẹ̀ mọ̀ bẹ̀ níbẹ̀ sùn ìran àtẹ́lẹrísẹ̀ níbẹ̀ náà wò orí yóò ní burú o orí yóò ní burú o orí ẹ̀dìyẹ kì í burú kó yé dúdú orí àdínkù ní burú kó má ṣe ìyọ́ lóhùn ẹni bá pe ẹ má ló gbà yí pé Elédùmarè ò ní gbà fún bàbá ṣéun máa relé bàbá tó bí hàn lọ́mọ níbo lẹ ti pélé ọ̀hún náà Ìbàdàn tó mèsì tí wọn ò gbọ́ ọmọ àgbọ̀ sásá ogun mọ́mọ́ sá ọmọ àgbọ̀ yàyà mọ́mọ́ yà Ìbàdàn lójó ìlú Bíkúnlé ìlú Ògúnmọ́lá olódòdó kẹrin lójú ogun ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà Àgbàlá Bíkúnlé èyí tí ń bẹ nílẹ̀ Ìbàdàn ó tó koríko ó sáré Ìbíkúnlé lálágbàlá jáyàjáyà bàbá kú ẹjọ́ nílé bàbá tó bí wọn lọ́mọ Ìbàdàn májà ooo Ìbàdàn májà bíi tọjọ́ sí èyí tó jára àdúgbò gbogbo ológun Ìbàdàn ti gbọ́n nílé bẹ́ẹ̀ ní gbàlejò ẹlẹ́yẹlé lomi títẹ̀ wútọ́mọ láyípo mú àṣejìrẹ́ lomi àbùmúbù ẹlẹ́bàdàn ológbòjò ni wọ́n sọ̀bọ́yọ̀ké ọmọ oníkéèrè ike mi ò jọ tọ́ yá ẹ má ṣe gbé mi fọ́yà ẹ̀nàkù ẹ̀yìn mi ò jọ tó sà ẹ má ṣe gbé mi fóòsà láwẹ̀ ike mi wá jọké àmúṣẹ̀yẹ ọmọ oníké ẹ̀yìn gẹ̀dẹ̀ eégún di méjì lọ́gbìn lé èmi ní ṣe tóbi o máa wò
gbàgádì mẹ́fà nígbàlẹ̀ èmi ní í ṣe tóbìnrin ò máa wo ẹ̀kú lódì méjì mo lò ó gbó ẹ̀wà sọ egúngún bó ti lù ká mi lára bí àjèrè ológbòjò ọjọ́ kìíní ọjọ́ ní jẹ́ Òṣùpá nílé bàbá ẹ̀yìn nílé ológbòjò ọmọ oníkéèrè Aláàfin ló pé bàbá yín ológbòjò kókó ẹgbẹ̀rún eléégún wa ò sọ̀yọ́mọ láàfin ará ọ̀yọ́mọ kan nílé bàbá tí a ní kí ló lógbòjò wá rí kó wá ìgbà eégún péré ni bàbá yín rí kó lọ Aláàfin pé èé ti jẹ́ eégún atán lóde ọ̀run ni ìgbà tó délẹ̀ kejì ẹ̀wẹ̀wẹ̀ Aláàfin bàbá wa ó ní kí ológbòjò kókó ẹgbẹ̀rún eléégún wa o ìgbà eégún péré ni bàbá yín tún rí kó lọ Aláàfin ni èé ti jẹ́ eégún atán lóde ọ̀run ni nígbà tó délẹ̀ kẹta ń kọ́ ẹ máa fìwé lọ́rọ̀ mi èmi Àjàní ni máa fèwì yìí sọ̀rọ̀ jinlẹ̀ nígbà tó délẹ̀ kẹta ń kọ́ ìgbà eégún péré ni bàbá yín tún rí kó lọ nígbà tó délẹ̀ kẹrin tí bàbá wa Láàfin ọba ńlá tí fọba jẹ tó ní kí ológbòjò kókó ẹgbẹ̀rún eléégún wá ìgbà eégún péré ni bàbá yín tún rí kó lọ Aláàfin ní èé ti jẹ́ eégún atán lóde ọ̀run ni Aláàfin pé eégún ò lè tán lóde ọ̀run nítorí iwájú ológbòjò tí í ṣe bàbá ẹ̀yìn ìgbà eégún ní bẹ́ẹ̀nbẹ́ ẹ̀gbẹ́ ológbòjò òsì ìgbà eégún ní bẹ́ẹ̀nbẹ́ ọ̀tún ológbòjò ìgbà eégún ní bẹ́ẹ̀nbẹ́ mo rí òsì ológbòjò ìgbà eégún ní bẹ́ẹ̀nbẹ́ Aláàfin ní pé máa kó eégún ọ̀hún máa kó bọ̀ lọ́dọ̀ mi nílé bàbá tó bí yín lọ́mọ Ìbàdàn májàmájà ooo Ìbàdàn májàmájà bí ìtọ́jọ́ sí èyí tó jara àdúgbò gbogbo lókun Ìbàdàn ọmọ àjẹmí yó ọmọ àfikàrà ń fọ́rí mu ọba ńlá bàbá wa ẹ ti sọdún èyí ẹ ṣe tẹ̀mí sí lágbára Ọlọ́run ọba ẹ̀yin ọ̀rẹ́ mi ṣé gbẹ̀yọ̀dẹ abẹ́ ní gbẹ̀yọ̀dẹ gbogbo ọdún ayọ̀ ló sì máa ṣe o ọdún ayọ̀ ló sì máa ṣe Ọba Orin àwa ẹ kú ọdún ayọ̀ ló sì máa ọba ńlá àwa ẹ kú ọdún ayọ̀ ló sì máa ṣe. ẹ jẹ́ nǹkan kọ́ gbẹ́mu fún mi náà. jámọ̀ lọ.